gbogbo wa kàn pé àkó ìpalẹ̀mọ́ ọdún ayọ̀ la máa ṣe o. Ó kí gbogbo ọmọ Oòduà, ọmọ Odù tó dá ìwà. Ó kẹ́yìn àgbààgbà, ẹ̀yin àgbáre. Ó dẹ̀ kẹ́yìn ọba, ẹ̀yin ọba tí ẹ fẹ́ kí ìran yín ó parun. Tó jẹ́ pé ohun tó ń ṣẹlẹ̀ kò dùn mọ́ yín nú. Ẹ jẹ́ a jọ jí ká jọ dìde o, ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ti jí. Ẹ̀yin bàbá tẹ́ ẹ ti jí, ẹ jí àwọn bàbá tó kù. Gẹ́gẹ́ bí ariwo tá a ti ń pa látijọ́ pé a nílò Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ààrẹ akọni Oòduà, ààrẹ akọni Oòduà, oyè tó so gbogbo ilẹ̀ Yorùbá papọ̀ nìyẹn, tó so gbogbo ọmọ kóòtù òjíire papọ̀, ààrẹ akọni Oòduà. Pé ká ẹ jẹ́ ká jọ jí ẹ̀yin bàbá wa, gbogbo èjìgbà ìlẹ̀kẹ̀, gbogbo orí adé ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká jọ jí. Ẹ jí àwọn tó yìí ń sùn, ẹ jí ọba tó yìí ń sùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin olóyìnbó ni pé majority carry the vote. Tí ẹ̀yin tẹ́ ẹ pọ̀ tàbí tí ń sọ pé àwa tá a pọ̀ tá a bá ti jí, àwa ló yẹ kó kú, ló yẹ kó jí àwọn tó ń sùn. Torí ilẹ̀ Yorùbá wà nínú àhámọ́, a wà nínú àhámọ́ o. Ní alẹ́ àná, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi lẹ́kìtì, gbogbo ẹ̀yin abiyamọ Èkìtì, látorí bàbá mi ọwọ́ ajérò, Ìwí Ìtàdó, Ògògà Tìkẹ́rẹ́, Olúkẹ́rẹ́, Olúpòtì, bàbá mi tó wà ní Ìdó Fábọ́rọ̀, mo kí yín. Olójúdó, mo kí yín o. Mo kí ọba Ayégúnlẹ̀, mo kí ọba Òṣì, mo kí Olúpòtì, mo kí Òòrè Tọ̀tùn, àtà Ayédè, mo kí gbogbo yín pátápátá. Wàhálà ti wọ Èkìtì o, ó ti wọ Èkìtì, ó ti ń lọ sí ìkóríta tí ọwọ́ wa ò fẹ́ ká mọ́. Àwa ó dẹ̀ máa pariwo pé ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara kó tó bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Torí tí àwa tájọ́ ọmọ yín bá ní àwa máa rọ àwọn agbófinró ọmọ lé wa kiri, ṣùgbọ́n tẹ́yin bàbá wa bá tètè dìde. Torí tí Fúlàní bá ń ṣe iṣẹ́ ibi ẹ̀ ní ilẹ̀ Yorùbá, àwọn agbófinró yìí rí wọn, ṣùgbọ́n tọ́mọ Yorùbá bá dìde pé rárá òun ò gbà, ìtọ́pa wa ó tó gẹ́, àwọn agbófinró dìde. Most especially lo bàbá mi Ìwí Adó. Bàbá ọba Rufus Adéjuyìgbé, adarabon yín ojú òní ti yẹn pẹ́ fún wa sa o. Àwọn Fúlàní ti ń fàdá léèyàn kiri ní Adó, àdá náà fi ń léèyàn kiri. Wọ́n pe àdúgbò kan ní ìlú Adó ní Ìjàdù. Ìjàdù jẹ́ community kan tó tóbi ní Adó. A ti wà lẹ́nu ẹ̀ láti bí ọ̀sẹ̀ kan, ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lánàá ó kà màmá, ó le díẹ̀ sà. Ẹni tó wà lóko ẹ̀ má da màálù wá, ó dẹ̀ da màálù wọnú oko ẹ̀gẹ́. Ibi tí ìyá ti sọ pé a má jẹ̀gẹ́ mi náà. Ọmọ ìyẹn wá sọ pé ṣé o gbọ́ pé wọ́n bẹ̀ sọ̀rọ̀ ní ìyẹ́mọ̀kò kó ń julu àwọn màálù ó bá Fúlàní bá yọ àdá. Tí ò bá jẹ́ pé àtọmọ àti bàbá lè sáré dáadáa, àbáṣá àwọn méjèèjì pa sínú oko ni. Ìgbà táwa máa débẹ̀ sà, torí ẹ̀rí ń bẹ ńlẹ̀, àwọn tó jáde tó dẹ̀ mú wa lọ sínú oko wọn pé bí àwọn ọmọ Fúlàní ẹ̀ ṣe máa ń yọ àdá sí wọn nìyẹn, tó máa yọ àdá sí wọn pé ń táwọn bá jẹ́ tó ń tọ́ bá fẹ́ ṣe kán ṣe. To the extent nìkan nínú wọn ní pé òun ní fídíò nígbà táwọn nìkan lọ complain níbi tó ń kó màálù wọn sí, níbi tó ti ń bá màálù sùn ní Adó Èkìtì ní Èkìtì state. Gọ́vnà Oyèbánjí, mo mọ̀ pé tẹ́ bá gbọ́ eléyìí ẹ̀ dìde o. Èyí tó wá yà mí lẹ́nu ń bẹ̀ tó rú mi lójú díẹ̀, nígbà tó máa tó nǹkan bíi 10:30 lálẹ́ àná, àwọn Fúlàní yadé sí ọ̀dọ̀ ẹni tí wọ́n fẹ́ jókòó ẹ̀, tọ́mọ ẹ̀ ju òkúta lù wọ́n, òkúta yẹ bà yẹ lórí.
wọ́n yadé lálẹ́ Ọlọ́run ló ní kí a má kúrò lọ́dọ̀ ẹni yẹn torí àwọn obìnrin kan tó wà lọ́dọ̀ wa sọ pé ẹ má lọ o wọ́n yìí máa padà wá o wọ́n yìí máa padà wá o nígbà tó bí 10:30 lóòótọ́ wọ́n yadé o wọ́n yadé Ọlọ́run ló ní ká wà ń bẹ̀ wọ́n fẹ́ wá ṣámà yẹ pamọ́ lé ní tó sọ wípé I go kill am I go kill am I go kill the she dead I go kill him wife Ọlọ́run ló ní kí àwa kan wà ń bẹ̀ sá o Bami Ewi Ado good morning bàbá mi Fẹ́mi Kuti ẹ bá mi pín program yìí ní Ìjàdù community tẹ́ bá ti kọjá Ọlọ́run show láti ọ̀dọ̀ Ọlọ́run dàtú Ọlọ́run ṣògo tẹ́ bá ti kó lọ́lọ́run ṣògo tẹ́ dé bí bridge yẹ ẹ ti wọ Ìjàdù ibi ilé ibi tí ẹni yẹn sáwọ̀ ó fi àdá gé lẹ̀kùn yẹn bí pé kó rí lẹ̀kùn yẹn gé wọlé kó lọ bá ẹni yẹn lé gbogbo táìsì tí ẹni yẹn kó síwájú ta ló fi àdá yẹn pieces yẹ pé àgò kílà ń fẹ́ ó tún padà wá láago 10 láti wá pa ẹni yẹn ẹni tó sì ṣe jìyà tó dá oko lẹ̀ pé kébi má bàa pa òun torí pé ìyẹ́ òfun lórí ọ̀fẹ́ láti fi màálù jẹ oko ó tún kó àdá wá lọ́gànjọ́ òru ṣé mọ̀ pé tí irú àwọn yẹn náà bá ti ní AK-47 tẹ́ ní AK-47 wọ́n máa pààyàn káàkiri ní Ìjàdù community wà lẹ́yìn ESU Ekiti State University àwọn bíi 6 bíi 7 inú mi dùn apàdé ọ̀gá ọlọ́pàá kan náà tó kọ́lé sí Ìjàdù ó ní everyday ni ìyàwó máa ń complain òun dẹ̀ ti máa lọ síbi iṣẹ́ pé òun ti make attempt láti competition against wọn pé tẹ́bà ti pẹ́ bá ìyàwó lóko bá pé má jìra ní do whatever you come and do whatever you want to do ṣebí you get governor call your governor ó ní ìyàwó tí ìyàwó bá ti pè wọ́n àdíkì ìyàwó sá wọlé kó tilẹ̀kùn. That is what they are passing through at Ìjàdù community now in Ado Ekiti. Bami Ewi Ado. Kábíyèsí ọba Ẹ̀ka. Torí ẹ̀yin àgbààgbà ẹ sọ pé kí Ṣóǹbìà tó dégbò onígànbí là ń ké sí. Ara nǹkan tí àwọn ọmọ yín kan fi dìde nìyẹn. Pé ẹja dìde kí ìran kóòtù òjíire ó gbára wọn. Mo sọ fún yín pé kò síbi tí wọn ò ti ní ọ̀pá lórí ilẹ̀ kóòtù òjíire kò sí ìlú tí ọmọ Yorùbá tí ò ti wà nínú ìgbèkùn wọn tó bá jẹ́ pé ìgbà kan tí Fúlàní àtàwọn bàbá wa kò gbé ń bá gòlé Sunday Ìgbòho lórí àtàlẹ́ àná láti máa kó Sunday Ìgbòho alẹ́ yẹn náà ló dẹ̀ máa dọ́dọ̀ wa lẹ́kìtì ń bí báyìí àtàlẹ́ àná láti máa pè é kì í ṣe pé tẹnu kì í ṣe pé à ń fẹnu wú géètì à ń fẹnu jagun a ti pè rí bẹ́ẹ̀ tó dẹ̀ dá wa lóhùn ìyẹn Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣá tí má pè lánàá pé bàbá àwọn Fúlàní ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n yọ àdá léèyàn kiri báyìí ni o ní Adó ni o a kàn sọ wípé lọ dúró sí fàájú yìí tèmi mò ń bọ̀ bẹ́ẹ̀ ni I trust him and he will do it. Because he has already do it before. That is what our company of tested and trusted. That he can do it. No doubt about it. Iye la fi pè yín bàbá wa. Pé ẹ má jẹ́ fẹ̀tẹ́lẹ̀ ká máa pa làpálàpá. You know the meaning of làpálàpás and you know the meaning of ẹ̀tẹ̀s. Òyìnbó ti fẹ́ máa gùn mí. Làpálàpá orí ọmọdé ló máa ń ṣe báyìí tá ṣe bí òṣùpá àwọn bàbá wa ń gbà lọ́dọ̀ wa ń bẹ̀ tó bá ti wà lórí ọmọ wọn ń jẹ́ ó ṣeré ṣùpá wọn ní tó bá ṣe ń rí tí òṣùpá ń tẹ̀sí ní ọmọ ọ̀fẹ́ nígbà tí ọ̀làjú dé díẹ̀ ewé sandpaper tá má ti fi ewé sandpaper sí tó gbó dáadáa tó fẹ́ jẹ̀ síta wọ́n wá fi àwọn kankan pa tó máa ta ẹni yẹn tá hó bí ọṣẹ gbùdùgbùdùgbùdù tó wá máa tó bí ọjọ́ bí 2 ọjọ́ 3 ojú làpálàpá yà á sè àwa máa jiná ṣùgbọ́n ẹ̀tẹ̀ tí ẹ̀tẹ̀ bá ti mú èèyàn ní ìka mẹ́wẹ̀ẹ̀wá ó máa ré ní ádì òkùtù àwọn bàbá wa dẹ̀ sọ wípé adẹ́tẹ̀ ìgbèlú inú igbó la adẹ́tẹ̀ máa ń gbé
láfi ní pé kẹ́ má fi ẹ̀tẹ̀ sílẹ̀ kẹ́ má pa làpálàpá ẹ má fẹ̀tẹ̀ lẹ̀ kẹ́ má pa làpálàpá lákòókò yìí tí n tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbómìnà àti Okunland kó má bàa ṣẹlẹ̀ lẹ́kìtì torí wọ́n ti ká wa mọ́ wọ́n ti ká wa mọ́ ní Ìjàdù community ní Adó èrèdí táwa kan fi pariwo nìyẹn o èrèdí táwa fi tó wípé free Sunday Igboho for us èrèdí táwa fi sọ wípé we have tested this man and we trust him that he can deliver. Ààrẹ akọni Oòduà, he can deliver. Ó ti ń deliver tipẹ́, he can do it. Bóun ò bá lè wá, a ti pe èèyàn bí méjì èèyàn mẹ́ta yá. Ọ̀yá tẹ́ bá ti dé Èkìtì ẹ pé bàbá Èkìtì bẹ́ẹ̀ kẹ́ lọ bí báyìí. Ara ń tá fi sọ fẹ́yìn bàbá wa nìyẹn pé àwọn tẹ́ ń fi bàbá wọn joyè. Àwọn ń kó bọ́n. Wọ́n yọ àdá wọ́n fi lé ọmọ Yorùbá kiri. Abdulaziz Yari Basọ̀yìn ṣé Balóyin ní of Yorùbá land ṣé ara àdá tí àwọn ọmọ ẹ̀ ń kó kiri ní Balóyin ní Oyin tó ń fẹ́ máa deliver fún ìran Yorùbá àwọn tí ò ṣe ìran Yorùbá lóore lẹ́yìn kábíyèsí wa fi ń joyè àwọn tó ń dogun ja ìran Yorùbá àwọn tó dúró nídúró pé ìran Yorùbá gbẹ́dọ̀ parun àwọn tó ń lùlù kówókówó fún ìran Yorùbá àwọn tó ń sọ fún ìran Yorùbá pé pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ojú àpọ̀ ìfọ́tẹ̀ ìjà ní múlẹ̀ ẹ bá wa wá nǹkan kan ṣe sí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ṣì wà lójú oorun ẹ jí ìkejì tó tún dàbí rẹ̀ mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín tẹ́ bá ti ń bọ̀ nílé ọdún ẹ̀yin tẹ́ bá ń dandan máa wá Ọlọ́run aṣọ yín bọ̀ bàbá mi Ọlárẹ̀wájú Táíwò you are welcome èjìrẹ́ ara ẹ̀ṣọ́kùn adára fún yín ẹ̀kọ́ ọjọ́ méje ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta tẹ́ bá ti ń bọ̀ bóyá dírẹ́bà yín fẹ́ tọ̀ lọ́nà ni ẹ má jẹ́ ó dúró nínú àárín inú igbó ẹ pariwo lé lórí dírẹ́bà tí ò bá ti tọ̀ láàrin ìlú ẹ má gbà wọ́n láàyè láti tọ̀ láàrin ìlú jàǹbá ò ní ṣe wá o ọdún ìtura ọdún ayọ̀ la máa jọ ṣe papọ̀ ẹ ní rìn fẹsẹ̀ sí o ẹ ní rìn níjọ́ tẹ́bi ń pọ̀nà ìrìn àjò tẹ́ máa lọ tẹ́ ẹ ní padà dé ọba mi òkè ò ní jẹ́ kẹ́ ẹ bá wọn rìn o ọkọ̀ tẹ́ ẹ bá ti wọ̀ tí ò tọ̀ níbi tí ìlú wà táwọn ènìyàn pọ̀ ń bẹ̀ tí ò wá bí kan tọ̀ sí tó wá dúró láàrin inú igbó ó léwu o èyí tó bá dẹ̀ dúró láàrin inú igbó bóyá ẹni mímọ́ yín bóyá ẹ̀yin fúnra yín lẹ̀ gbé mọ́tò bọ̀ ẹ gbọ́ mi dáadáa o ẹ̀yin fúnra yín lẹ̀ ní mọ́tò yín tẹ̀ ń gbé bọ̀ tí ìtọ̀ ń gbọ̀n yín lọ́wọ́ ẹ sọ fún ẹni tó ń wa mọ́tò kó má paná mọ́tò tó bá dẹ̀ ti bọ́lẹ̀ ẹ̀yin tó kù ẹ má bọ́lẹ̀ nínú mọ́tò ó léwu o. ó léwu o from experience ni mo fi ń sọ̀rọ̀ o ìléwu ṣe mọ nǹkan tó pè ní ó léwu bàbá mi Ògúnníyì Abíọ́nà you are welcome bàbá mi ọmọ ọba Abíọ́dún Grace nǹkan ọdún mi mo ti ń wá nọ́mbà yín ti pẹ́ mi ò rí mi mọ̀ bó ṣe lọ lórí fóònù mi àdúrà mi gbà lórí yín lẹ́ni láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ àná tí yín ò ní gbẹ bẹ́ẹ̀ tí ń gbé Ọlọ́run ga Ọlọ́run á máa bá mi gbé yín ga bẹ́ẹ̀ tí ń bá Ọlọ́run kó jọ Ọlọ́run á máa bá mi kó ayé yín jọ sí rere sí àánú ṣé ń gbọ́ mi ó léwu tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ní mọ́tò fún ara yín tí bọ́ mọ́mì ọ̀ dádì mo fẹ́ tọ̀ láàrin inú igbó ni ẹ má dẹ̀dẹ̀ ó jẹ́ inú igbó bírímù tó bá ti bọ́lẹ̀ ẹ má jẹ́ ó paná mọ́tò driver side tó wà yẹ gàgàgàgà ẹ má jẹ́ ó tilẹ̀ kú bẹ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ wà pẹ̀lú wọn nínú mọ́tò ẹ má bọ́ọ̀lẹ̀ o ó léwu o orí ló kó àwọn kan náà yọ lánàá orí ló kó àwọn kan yọ lánàá torí pé ìyẹn àgbà dírẹ́fà ni ó fẹ́ tọ̀ lọ́nà ó bọ́lẹ̀ ó dẹ̀ sọ fáwọn èèyàn tó wà nínú mọ́tò pé ẹ má bọ́lẹ̀ o
anything can happen o ẹ má bọ́lẹ̀ o òun ò dẹ̀ paná mọ́tò bó ṣe yọ ṣáàmà ẹ̀ síta tó ń tọ̀ lọ́wọ́ làwọn ará bíbá yọ inú mọ́tò náà yọ nínú gbó ìtọ̀ tó kù inú mọ́tò ló tọ̀ sí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni a ti máa sọ wípé ẹjọ́ o a ní ìdíwọ́ 100 million o kìíní kan wọ́n á ti ṣe fídíò síta ẹjọ́ torí Ọlọ́run àwọn bàbá wa ẹjọ́ wọn àná wọ́n ní ìfúnra lóògùn àgbà bó ti jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tòde òní wọn ò fúnra. Ayélabó Akíntayọ̀, you are welcome brother mi ọdún ayọ̀ ní gbogbo wa máa ṣe ọdún Paul, you are welcome. tó tẹ̀ jẹ́ pé wọn ò fúnra àwọn bàbá wa tá a bá lẹ́nu wọn tí wọ́n máa sọ pé àwọn bàbá wọn sọ fún wọn pé ìfúnra lóògùn àgbà àwọn gan ò fúnra àwọn gan ló sorun àsùpìyè ẹjá ẹ mọ̀ sọ pé bàbá Èkìtì àwọn ọmọ Ìgbòho irọ́ náà pa nọ́bìlà láì ò náà túrú o ṣe ẹ gbọ́ mi wọ́n lẹ́ni tí Ṣàngó bá tójú ẹ̀ wọlé ṣé Oyọ̀dà ni kò ní bá wọn bọ́ bá kóso ẹjọ́ ẹjá fúnra bó bá jẹ́ èèyàn kan ló fẹ́ tọ̀ nínú mọ́tò ẹ má jẹ́ ká sọ gbogbo wa pé ẹ jẹ́ kí mi náà fi opportunity yẹ kí n fi ń nọ́ọ̀sẹ̀ ó léwu tẹ́ bá ń bọ̀ láti Èkó tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ nọ́ọ̀sẹ̀ ibi tí ìlú bá ti wà lọ́nà tẹ́ bá mọ̀ pé ẹ lè dé Ìbàdàn kẹ́ tó nọ́ọ̀sẹ̀ ibi tí ìlú bá ti wà ẹ bọ́lẹ̀ ń bẹ̀ bó jẹ́ Ògèrè ni ẹ wa mọ́tò wọnú Ògèrè kẹ́ ẹ bọ́lẹ̀ níbi tó ju ti tó yín táwọn èèyàn ti dúró ẹ sinmi tẹ́ fẹ́ sinmi kẹ́ ẹ tọ̀ ìtọ̀ tẹ́ fẹ́ tọ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ ìrìn àjò kò sí ní tí fi ń ṣe ni nígbà tó ṣe pé ẹ rẹ́ǹtì mọ́tò bẹ́ẹ̀ tó dé Ìbàdàn tó lè dúró bẹ́ẹ̀ bá tún kúrò ní Ìbàdàn náà gbúrúrúrúrúrú bó jẹ́ Ìkirè ni bó jẹ́ Gbọ̀ngán ni bó jẹ́ Ilé-Ifẹ̀ ni ẹ má dúró láàrin inú igbó aburú ò ní ṣẹlẹ̀ sí ọmọ kóòtù òjíire mọ́ títí Olódùmarè máa gbé wa borí torí wọ́n ń dọdẹ ìran Yorùbá torí pé ìran Yorùbá wà nínú ewu a wà nínú àhámọ́ àwọn Fúlàní wọ́n ti há wa mọ́ gágágá èrèdí tẹ́ fi sọ wípé tẹ́ fi rí pé ohun rere kan ò wọlé mọ́ wọ́n ti há ìran Yorùbá mọ́ gágá ló fi jẹ́ wípé kò sí ìròyìn ayọ̀ mọ́ kò sí ìròyìn ayọ̀ mo wá imagine orú máa yẹ tán wá ní nǹkan bí aago 10:00 tó bá jẹ́ pé ojú oorun náà bá àti ìyàwó àtọmọ tó dẹ̀ ṣá wọn pa ìgbà tó padà dé gan ẹni yẹn ń tọ̀ sára ni pé lórí tó ń jìyà lé lórí tí òun ò sí ní ilẹ̀ Fúlàní tó jẹ́ pé ilẹ̀ ara òun ilé bàbá òun ilẹ̀ bàbá òun ní ìlú Adó Èkìtì àwọn bàbá wa dẹ̀ fi wọ́n joyè lọ Abdulaziz Yari ọba lóyin ṣé ọba olóyin àbí mo ṣàmọ̀ pé olóyin inú ó dẹ̀ lọ́ba ṣe ara oyin tó fẹ́ èèyàn ń pè ìkorò fún ìran Yorùbá ẹ̀ sọ́dí ọba lóyin ó máa wá ṣe o èmi ò tí kúrò nínú tọ́pìkì rẹ̀ ilẹ̀ Yorùbá di orísun àwọn ọ̀dájú ṣé kò wá rí bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ìjẹta they are warrior tó máa ń gbọ́n ìyànù lára ìran wọn àwọn tòde òní máa ń fọwọ́ ara wọn kó ìyà wọlé fún ìran Yorùbá ni èyí tó bá tún fẹ́ gbọ́n ìyànù lára wọn àwọn gan ló tún máa gbógun tì í àwọn lè tún gbógun tì í Ifá ò fọre ní ilẹ̀ Yorùbá mọ́ wọn àbí kí n sọ wípé wọn ò gbà kí Ifá fọre mọ́ ní ilẹ̀ Yorùbá àwọn tí ó ṣe Yorùbá ní jàǹbá ní Ifá ìgbàlódé yàn àwọn tí ó pa ìran Yorùbá lẹ́kún ní Ifá ìgbàlódé ń gbé sórí àga àṣẹ nílẹ̀ Yorùbá àwọn tí ó dájú Yorùbá tí ó máa fi Yorùbá pa owó tí ó máa gbẹ́bi fún aláre tí ó máa gbáre fẹ́lẹ́bi ní Ifá ìgbàlódé kù tó yàn Ifá tán ní kì í fi bí péré tí kì í fòlòlò pọ̀hùn Ifá tòde òní wá bẹ̀rẹ̀ sí ń fi bí péré ó wá bẹ̀rẹ̀ sí ń fòlòlò pọ̀hùn ojúlówó Ifá wọn gbà kójúlówó Ifá ó ṣiṣẹ́ mọ́ báyìí kọ́ ló ṣe rí nígbà yí àwọn bàbá wa báyìí kọ́ làwọn bàbá wa ṣe lò gbà
lèmi àti ẹ̀yin fi rí tàn dé baálẹ̀. Ẹ̀yin àgbà tòde òní, ẹ̀yin kábíyèsí tòde òní, irú ìtàn wo lẹ fẹ́ ká sọ nípa titi yín tí Fúlàní ká wa mọ́ gbogbo? Adó Èkìtì ni mo ti rí tán da màálù lọ́gànjọ́ òru. Gbogbo fídíò tá à ń rí pé ní àwọn Fúlàní ń bá màálù sùn lọ́dọ̀ wọn lọ́ni, wọ́n ti ń bá màálù sùn ní Adó Èkìtì ń bíbà yìí. Adẹ̀ní ẹ má jẹ màálù mọ́, ẹ má jẹ màálù mọ́, ẹ jẹ́ kárì jẹ́ ti màálù sí wọn lọ́rùn. Ṣùgbọ́n nítorí pé ìran Yorùbá jẹ́ alétílápá, ṣùgbọ́n nítorí pé ìran Yorùbá tí kíní Yorùbá ìṣẹ̀lẹ̀ sí wa àìgbàgbọ́, ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá adọ́run mòótọ́ ni wá, adọ́run mòótọ́. Àti ráwọn tó sọ pé Sunday Igboho ọmọ àlè ní máa lè nítorí pé kò rówó òṣèlú jẹ mọ́ ni. Lẹ́ni báyìí irú wọn sọ fún wa pé ẹjọ́ ìjọ́wọ́ la máa ẹjọ́ bàbá Èkìtì ẹ tẹ fún mi ní nọ́mbà, ẹ fún mi ní nọ́mbà Sunday Igboho, ẹ fún mi ní nọ́mbà Sunday Igboho. Bí Sunday Igboho bá tiẹ̀ lè wá kó bá wa pé àwọn ọmọ ẹ̀ wá àwọn Fúlàní ọjà mo wá ní ọmọ àlè àná bàbá Èkìtì ńgbà táwọn tí ò tí yé wọn nìyẹn ó ti wá yé wọn sí ìran Yorùbá adọ́run mòótọ́. Àwọn ńgbà táwọn àgbààgbà wá fojú ṣe wọn lẹ̀ ògo làwọn ọmọ àlè òní máa búramúramù lé wa lórí. Torí pé àwọn bàbá wa wọ́n kọ̀ wọn òṣojúṣe wọn. That is why allow ìmáàmù Fúlàní ní Ìlọrin tó fi pera rẹ̀ nínú ìmáàmù Yorùbá, ìmáàmù tí ò ní mọ́ṣáláṣí, ìmáàmù tá a rí kó dó lórí múmbàrí rí kó kírun ọjọ́ Jímọ̀, kó ṣe wáàsí ọjọ́ Jímọ̀ fáwọn èèyàn kọ́tẹ̀ ṣòwò ẹ̀ kárí. It is because our leaders wọ́n sùn. Gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi lẹ́kìtì iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe o. Iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe torí pé wọ́n pè wá ní ìjàdù, torí pé a wà ní ìjàdù. Àìmọye ibi tá a mọ̀ ní Adó Èkìtì tó jẹ́ pé n tó ń ṣẹlẹ̀ ní ìjàdù yìí kékeré ní lẹ́gbàá ẹ̀. A ti rí ní Adó Èkìtì ń bíbà tán ti kí ní wheelbarrow wọn yẹ kí lẹ máa ń pè é tán fi ṣe kọ̀ǹdẹ́sì yẹ tá a stop ẹ̀ lọ́nà AK-47 mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la bá nínú kìíní yẹn ní wọ́n pe bẹ̀yẹ ní omission jana ní Adó ń bíbà yìí. Wọ́n pe bìkan náà ní ọjà ṣáṣá, irinṣẹ́ wọn bẹ́ẹ̀ bàmù. Ọ̀dà làwọn dúró dé láti àtáàkì ìran Yorùbá. Síbẹ̀síbẹ̀ àwọn bàbá wa ò rí. Ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ tán àwa máa pariwo. Nígbà táwọn bàbá wa sọ wípé ìfúnra lóògùn àgbà, ṣùgbọ́n àwọn bàbá tó ní ṣé kí sọ wípé wọn ò ní fúnra mọ́ ni, ṣé kí sọ wípé owó ti dín ìfúnra wọn. Lèmi fi ń pe bàbá mi Ewé Adó, Ewé Adó, torí bàbá lẹ́jẹ́ fẹ́mi ìran bàbá mi agboolé ọjà náà ti lọ ládó tó fi lọ tẹ̀dó sí Ìpòtì. Àwa lọ mọ ọjà tí mo dẹ̀ mọ̀ pé ọjà náà ní yín kábíyèsí. Adó nítorí yín bàjẹ́, ẹ bá wa pè wọ́n to order. Àwọn ọmọ wọn tí ń fi àdá léèyàn kiri yìí, that is why we say we don't want them in our land again. Bóyá 50% landmark náà fún ilẹ̀ Yorùbá, ìran Yorùbá bá ṣe lápọ̀ tó we are times 3 of them. Mo ní more than times 3 of them. Àwa ò lọ sórí ilẹ̀ onílẹ̀ rí ká la fẹ́ gbà. Àwọn ló ń wá sórí ilẹ̀ wa tó tún fi àdá lé wa kiri. Tẹ́ bá rọ ọmọ báyìí náṣánáṣá mo wá ní ìwọ. Mo fẹ́ dè mọ́ gílánà àwọn ní kí má dè mọ́ o. Àwọn èèyàn wọ́n tún kó àwọn èèyàn wọn wá, wọ́n tún kó àwọn èèyàn wọn wá ní o ìbẹ̀rù. Ìran Yorùbá ń gbégbé ayé ìbẹ̀rù ní ilẹ̀ bàbá wa. Bàbá wa Onírìṣà nínú hùn. You are the number 1 citizen of the Yorùbá land. Olùkọ́ládé gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà. Ẹ járí tán rẹ pa nígbà títí yín o. Ẹ gbé gbèsè lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Bàbá wa kábíyèsí Olúbàdàn. Ìran àwọn bàbá yín ló stop wọn ní ìjọ wọn àná nígbà tán kógun bọ̀ ní Òṣogbo.
ẹ jẹ́ ká rí ìtàn rere kan náà nípa títí yín sà. Bàbá mi Èwe Adó, ẹ jẹ́ ká rí ìtàn rere kan nípa tẹ̀yin náà, pé àwọn ọba ilẹ̀ Yorùbá ti ń dìde sí ọ̀rọ̀ Yorùbá. Láì jẹ́ bẹ́ẹ̀ sà, kò sí ìlú náà ní ilẹ̀ Yorùbá táwọn ará bíbá yìí ò ti ká ìran wa mọ́. Ojú òní ti wà o. Mo tún sọ eléyìí, mo tún dúró ná. Ìrìn àjò ń tẹ̀síwájú. Mo fẹ́ sáré dé ọ̀tún. Àwọn ènìyàn mìíràn ní bá má sọ kò sí ní tí ó ṣẹlẹ̀. Ṣé gbọ́ mi? À lọ rí àbọ̀ rẹ̀. Ẹ ṣáà bá wa dìde. Bàbá ṣe ń pè kẹ́yìn bàbá yìí máa jí. Àwa ọmọ yín ò lè dá ṣe. Ẹ̀yin náà ò lè dá ṣe, ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà náà ò wọ́ kèrègbè. Àwọn wọ̀nyí ò ní èrò tó dára fún ìran Yorùbá. Wọ́n ní àgbàrá ò sọ pé òun ò nílé wó, onílé ni ò ní gbà fún. Ẹ̀yin ọba tó kù, ẹ bó aṣọ ọ̀dájú lẹ̀. Tí ìlú bá ti tú, kò sí yìí lára yín mọ́. Bàbá mi Pastor Emmanuel tó gbé, mò ń retí nǹkan ọdún mi o. Ẹ kú ọjọ́ mẹ́ta sà. Anointing yín ò ní gbẹ o. Fresh anointing lágbára Olódùmarè. Iná orí pẹpẹ yìí ò ní kú. A tún tẹ̀síwájú. A dára fún wa, ojú òní tiwa. Àwa ò ní dákẹ́. Àwa ò ní dákẹ́. We continue. Àwọn bàbá wa wọ́n ní gbangban là ń rọ́ fàdítí. Iṣu atẹnumọ́ràn wọ́n ní kì í jóná. We will not keep quiet, allow Fulani to perish the Yorubas at all. Iṣẹ́ tèmi ni, iṣẹ́ tẹ̀yin náà ni. Ogún àkọ́kọ́ tá a kọ́kọ́ jogún látọ̀dọ̀ Olódùmarè ni kó sọ̀ wá kalẹ̀ sí ilẹ̀ tó dára. Wọ́n rí oore tó Olódùmarè ṣe fún wa. Kì í ṣe tó bá jẹ́ èèyàn ló gbé àwọn bàbá wa ń bẹ̀ wọ́n á ti lé wọn kúrò. Àwa là nígbà ògiri àlàpà ni wọ́n fẹ́ wo. Ṣùgbọ́n táwọn ọmọ bá rí pé ògiri àlàpà ò gbọ́dọ̀ wo, wọ́n wá kó wọ́n brace ẹ̀ dáadáa, wọ́n wá da símọ́ǹtì bò. It is time for me and you to say no to the Fulani agenda in Yorùbá land. Ẹ̀yin ọba tẹ́ ń fi wọ́n joyè, ìkàlẹ̀ ń ṣe o, ọ̀dájú ni yín o. Ọba tó fi Abdulrasis Yari joyè, ọba lóyin Aláàfin Ọ̀yọ́, ìwà ọ̀dájú lẹ wù o. Èmi ò bú yín o, ìwà ọ̀dájú ni. Ìwà ọ̀dájú. Ìwà ọ̀dájú pọ́nbélé. Ìwà ọ̀dájú ntí ọ̀dá. Àwọn àgbà Yorùbá ní pé èèmọ̀ lórúkọ méjì kò dáa náà ni. Ntí ò bá ti dáa kò dáa, kò lórúkọ méjì. Kò lórúkọ méjì o, kò lórúkọ méjì. Bàbá mi ló ní kí n send account number. Mi fi bẹ́ẹ̀ máa ń send account, ẹ jẹ́ n send number mi, WhatsApp number. Mi kọ́ wá ní pé àwọn ọmọ Sunday Igboho owó ló kù tó ń tọrọ lórí kinní. Ẹ lè pè mí sà, ẹ lè pè mí, you can call me. WhatsApp number nìyẹn. Bàbá mi Joseph. So àjọṣe gbogbo wa ní. Ẹ má dẹ̀ gbàgbé ìkìlọ̀. Ṣé rí àwa tá à ń rìn kiri, Ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ àti dégun ẹja mọ́ wọn lọ́rùn. But ní tá a bá ti rí, tá a bá ti sọ síta, not to lé mi, a pọ̀ lórí fídì tá à ń rìn káàkiri. Ní tá a bá ti rí, tá a bá ti sọ síta, ẹja mú lò. Ìran Yorùbá àní dárò ara wa mọ́, àní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa mọ́. Ọjà tá ò rà, àní máa ná pé abeg let me pay, I no get 10 million abeg. Let me give you 1 million. Wọ́n ti pé ṣége broke bank àbáwọn náà ṣe sọ èdè wọn. Ọjà tẹ́nìyàn ò rà, tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ tẹ́kútẹ́kú lẹ́ẹ̀mọ̀ fi ná. Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn rà. Tí ẹ bá ti wọ mọ́tò èrò, bóyá láti Èkó ni, bóyá láti Ìbàdàn, bóyá láti Abẹ́òkúta, bóyá láti Ìjẹ̀bú Òde, bóyá láti Àkúrẹ́ ni, bóyá láti Oǹdó ni, bóyá láti Ọ̀wọ̀ ni, bóyá láti Adó ni, Ògbómọ̀ṣọ́ ni, Òṣogbo ni, Ẹdẹ ni, Ìwó ni, àwọn ìlú tí oníkálukú wa bá ti ń wọ mọ́tò èrò, tó bá ti gbẹ́sẹ̀ lé bírèkì láàrin inú gbogbo òun fẹ́ tọ̀ ẹ̀ yarí pé láyé ò ní tọ̀ ń bí báyìí. Tó bá ní dandan ẹni kò tọ̀ sínú mọ́tò,
ẹni kó ṣe kíni kó tọ̀ nínú mọ́tò ṣùgbọ́n tó bá débi tí ìlú wà ẹ jẹ́ kó bọ́lẹ̀ kó tọ̀ dáadáa ó léwu ni o inú gbó wa ò safe o both left and right tẹ́ ń wò yẹ kò safe tẹ́ bá dẹ̀ ń gbé mọ́tò bọ̀ tí mọ́tò yín bá ti takú sínú gbó ẹ páàkì ẹ̀ mọ́lẹ̀ kẹ́ ẹ tí ẹ tètè wá alternative bó dẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ native ni lẹ máa rí kí n bá yín ṣiṣẹ́ gan lára mọ́tò yẹn ẹ má dúró tì wọ́n ẹ má dúró tì bẹ́ẹ̀ bá ṣe ń wá ẹ máa padà. Hello? Yes, sir. Yes, sir. Ẹ má bínú. Àwọn tí mo fẹ́ lọ bá ní ọ̀tún ló ń pè. So, bí mo ṣe sọ sà, inú igbó wa méjèèjì, both left and right, ewu ni. Tí mọ́tò bá ti gbẹ́sẹ̀ lé bírèkì láàrin igbó ẹ yarí mọ́ lọ́wọ́, kí ló fẹ́ ṣe? Òun fẹ́ tó bá yẹ pé òun lòun fẹ́ yàgbẹ́ nẹni kó yàgbẹ́ sára. Títí tó fi máa débi tí ìlú wà tẹ́tí máa rómi fọ̀ díẹ̀ fún ẹni òórùn yẹn máa jẹ́ ó léwu o tó bá dẹ̀ jẹ́ yín náà lẹ̀ ń gbé mọ́tò bọ̀ tó bá di dandan kẹ́ ẹ dúró kẹ́ ẹ yàgbẹ́ ẹ tọ̀ ẹni tó fẹ́ tọ̀ yẹn ni kẹ́ ẹ jẹ́ kó jáde síta ibi tó bá dẹ̀ gbà jáde síta ẹ má tilẹ̀kù bẹ̀ tẹ́ bá rí pé wọ́n yọ wòrò ẹni tó dẹ̀ wà níbi mọ́tò náà kó náà má paná mọ́tò ṣẹ́rí tí epo bá jó téèyàn bá délé epo ó ì lè repo sí mọ́tò pẹ́lẹ́pẹ́lẹ́ kẹ́ repo 20,000 30,000 ṣùgbọ́n tó bá ti gbé èèyàn kan wọnú igbó ẹ mọ̀ pé àwọn ò béèrè 1,000 mí ni mo tútù sọ lẹ́ẹ̀kan sí ọjà tẹ́ ẹ̀ ní fowó ẹ̀ kó wálé ọjà ìbànújẹ́ ẹ̀ ní bá wọn rà o ẹ bá ti dúró lọ́nà ẹ má paná mọ́tò yín kí dẹ́rẹ́bà bá fẹ́ bọ́lẹ̀ fẹ́ tọ̀ kó má paná mọ́tò ẹ mọ̀ fẹ́ tọ̀ kì í ṣe pé kó cross other side dára yí síbi ẹ̀gbẹ́ mọ́tò kó dára ibùdó bó wá possible ẹ̀ tọ̀ sára mọ́tò tẹ́ bá délé ẹ̀ fọ́ o ní tí ilẹ̀ Yorùbá tó gbà lọ́wọ́ tá a wà yìí nìyẹn ní tí ilẹ̀ Yorùbá tó gbà lọ́wọ́ tá a wà yìí nìyẹn la fi pé àwọn ọba tó ń fi àwọn Fúlàní tí ń gbé wa tá a gbọ́ gómìnà Kwara ó ń kọ́bọ̀ fáwọn báńdíìtì tó ń pààyàn bẹ́ẹ̀ nípa náà ní Kwara State ní ilẹ̀ gómìnà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ gbogbo wa lájọ rí fídíò yẹn àwọn tó mú ní Ẹdó pé na Kwara government na Ìlọrin government give us motor and AK-47 gbogbo wa ládẹ́gbọ́n tí Sultan Sokoto ń wí nobody can stop bandit ìdáfẹ́ ń pariwo fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu nìyẹn táwọn bá sọ wípé kò sẹ́ni tó lè dá ọmọ wọn dúró ẹ jẹ́ káwa náà fún ọmọ títí wa lórí ọ̀fẹ́ ẹ tú okùn kúrò lọ́rùn Sunday Igboho we are ready to deliver the Yoruba land because Sunday Igboho lead we follow ẹ mọ̀ tí Gumi ń sọ káàkiri Adamu Garuba Abdulaziz Adamu gbogbo wa la mọ̀ tó ń sọ gbogbo wa la mọ̀ tó ń sọ this is time for us to deliver our land ọdún ayọ̀ la máa ṣe ẹ tún máa retí mi ní ìrọ̀lẹ́ láṣẹ Olódùmarè ẹ bá mi ẹ jọ̀ọ́ lórí YouTube channel mi ẹ subscribe ń bẹ kẹfẹ máa fẹ́ mi náà ní sticker à ń lọ à ń bọ̀ wọ́n ti pè wá ní aláìníṣẹ́ alárìnkiri kíní kankan ṣùgbọ́n àwa ò ní lajú wálẹ̀ kí tálùbọ̀ kó wọ̀ ẹ máa fẹ́ mi náà ní sticker lórí YouTube channel mi Baba Ekiti TV adára fún yín ojú òní tiyín ẹ ṣeun bàbá mi ìwé adó ẹ dákun ẹ bá wa gbégbèsè o ẹ bá wa gbégbèsè o wọ́n ti pọ̀ ní Ìjàdù ní ẹ̀yìn Ẹ̀sù igbó tó wà lẹ́yìn Ẹ̀sù yẹ wọ́n wà ń bẹ bíbá this is time for our leaders in Ekiti this is time for our leader in Kóòtù Òjíire to take a big step láì jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ká rógun ikú àwọ̀kú nílẹ̀ Yorùbá ẹ ṣé.